ilẹ̀ ń jẹ́ èèyàn. Ọba Sàlíù Adétúnjì Ajé Ògúngúnnísọ̀, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ó dìgbére. Ọgbọ́n kankan ò ṣeé dá mọ́ bẹ́mi ẹ̀dá bá ti jábọ́. Ọba Sàlíù Adétúnjì wáyé ó lọ. Ọba Olúbàdàn abìwà pẹ̀lẹ́rẹ́ wàlẹ̀ àṣà. Ikú tí ó pa tálíkà ni ó polówó. Ikú tí ó pọ̀lẹ náà ni ó pa lágbára. Ikú tí ó pẹrú ni ó pọba náà nígbẹ̀yìn. Ọba Olúbàdàn lọ, a ò rí mọ́ o. Àbí á wá lọ sí gbèrí òkun ni. Ta lèèyàn tó lè bá wa rè gbèrí ọ̀sà? Ọba Sàlíù Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ, Sòkòtò sòdí Ìbàdàn. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lábàyà gbàǹgbà tí ń gbọ́mọ ẹ̀ lẹ̀. Lọ́jọ́ ogun bá dé, ọmọ Ìbàdàn níbo lẹ́ ó gbà lọ? Ọba ní ń ba lórí ogun, ọba ní ń ba lórí ọlá, ọba ní ń ba lórí ọ̀tẹ̀ náà. Ọba fàtẹ́lẹsẹ̀ tọ̀tẹ̀ mọ́lẹ̀ ráúráú. Ọba Olúbàdàn ọ̀jọ̀gbọ́n ọba lọ nílẹ̀ yóò di gbére o. Kábíyèsí mímí ìkẹyìn lọ́jọ́ kejì oṣù kínní lọ́dún 2022 o. Ọmọ Akọ́lédọyẹ bó délé òkílé o. Ìjì òlèlè aráàjì. Ọmọ akẹ́yọ̀ ẹ̀yìn lọ́mọ àlògbòdì tá a rán lóbì lọ́jà ọmọ Akọ́lédọyẹ. Ó kó gbogbo owó fẹ́lẹ́mi bẹ́lẹ́mi sí ń kawó lólóbì ń sọ. Olóbì mọ́sọ mọ́jẹ́kẹ́lẹ́mi ó kawó ẹ̀ lọ. Ìjì òlèlè tẹ́rẹ́ gbọ̀ngbọ̀n. Èrò òlèlè ará àgbẹ̀ ilẹ̀ yíyọ̀mí tẹ̀rẹ̀ mú falẹ̀ mọ́ra. Ìjì òlèlè adìẹ yógún òpógún lé yín Akọ́lédọyẹ ládìẹ òpamọ́re. Àlògbò òjì gbádìẹ ta ẹ fowó ra pẹ́pẹ́yẹ àlògbò yàgbò ó sì pọgbọ̀n. Ọmọ Akọ́lédọyẹ ẹni pẹ́pẹ́yẹ náà ò pamọ́re. Ìjì òlèlè gbé pẹ́pẹ́yẹ ta ẹ fowó rẹ yẹlé. Ẹyẹlé ọ̀hún yé méjì ó pa kan, kẹ́yẹlé tó pa kan ọ̀hún atẹ́pẹpẹ fún ìjì òlèlè. Ẹyẹlé ló ṣe ń tàbádìẹ. Mẹ̀nú lálá lògbó ọmọ ẹkùn ní bùbá. Bí wọ́n bá bẹ́kùn lọ́nà wọn a máa sá kíjokíjo, wọn á sì máa rìn fìàfìà. Ìgbà tó dorí bàbá ẹ̀yìn, wọ́n kẹ́kùn lọ́nà bàbá yín bá búbú. Wọ́n ní kí ló dé, ó ní fífín ẹkùn lówùn. Bàbá yín ní bẹ́kùn bá fín òun ó bẹ́kùn tán. Bẹ́kùn òfin òun ó bẹ́kùn tán. Ọyẹ́ òkè para àgbẹ̀ tí ẹni abísọ́yẹ́ lọ́yẹ́ pa. Ọba Sàlíù ó dìgbà. Bí wọ́n bá bi yín pé ta ló forin ewì dárò bàbá? Akéwì ìdùnnú Akínọlá lèmi jẹ́. Ìdùnnú Ọlárẹ̀wájú Adépọ̀jù ni èmi. Ìdùnnú Ààrẹ Aláàsálẹ̀ Ìbàdàn bí ọba bòmí.